Ekale, and this is Crossblog X TV. Don't forget to subscribe, like and share. Lórí ọ̀rọ̀ Prophet Olu Alo àti ìyàwó wọn tó ń bá wọn drag àti màmá ìyàwó tó ní wọ́n gbé jáde. Bàbá confirm tó ti jáde báyìí o. Wọ́n ní kò ń ṣe pé àwọn support Olu Alo as colleague or prophet in Christ. But according to bóyá jẹ́ kí nǹkan rí pé ìlú tó lófin là ń gbé, ó jẹ́ kí àwọn ẹbí Olu Alo àbí àwọn ọ̀rẹ́ tán bá súnmọ́ kán lọ fẹjọ́ ìsùn ní àgọ́ ọlọ́pàá. But wọ́n máa drag ara wọn lórí online, òun làwọn wà against, àti wọ́n máa drag the body of Christ and kọjá máa mú eléyìí kan máa tá mọ́ kejì. Àwọn gangan ò lè gbà kéèyàn fẹ́ ọmọ lọ́dọ̀ wọn, káwọn fẹ́ rí ọmọ àwọn, káwọn máa bẹ̀bẹ̀ káwọn tó rí. Wọ́n ní ìyẹn ò possible. Àwọn fúnra àwọn gangan níyàwó, àwọn dẹ̀ look after ìyàwó àti family ìyàwó wọn. But kí oníkálukú wa máa ní kán máa ṣe lórí online yẹn gangan làwọn wà against. Àwọn ti rí fídíò yìí, àwọn rí proof, àwọn everything. But nǹkan táwọn kàn ń bẹ àwọn èèyàn ni pé ẹ lọ sí police station, ẹ fi ọwọ́ òfin gbé Olu Alo tó bá yẹ kó deserve láti fọwọ́ òfin gbé pé kò sẹ́ni tó ju òfin lọ nílùú Nàìjíríà. So kò ń ṣe pé àwọn ń gbè lẹ́yìn Olu Alo àbí àwọn ń gbè lẹ́yìn family ìyàwó, but appropriate thing ló yẹ kán ṣe. Tó bá ṣe appropriate thing kò sẹ́ni tó ga ju òfin lọ. Tó bá lọ́lọ́pàá invite wọn àbí wọ́n lọ pè wọ́n sí police station, ní tọ́lọ́pàá bá béèrè gbogbo ẹ̀ náà máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́, instead kan máa drag everybody. Àtẹ̀ntó yẹ kán drag, àtẹ̀ntó yẹ kán drag, àtẹ̀ntó yẹ kéèyàn ṣẹ̀, àtẹ̀ntó yẹ kéèyàn ṣẹ̀. Ẹ jọ̀ọ́ jẹ́ ká gbọ́ ìkúnrẹ́rẹ́ àlàyé yìí lẹ́nu bàbá confam JP. Ọ̀nà yẹn ò tọ̀nà. Mi ò sí nínú kéèyàn ṣe bí. Èmi náà ní ọmọ tí mo bí, ọmọ obìnrin. Mi ò kò dẹ̀ sí láyé yìí títí tí mo máa fi ṣáájú Ọlọ́run wọlẹ̀ tọ́lọ́run máa pè mí tí kìí ṣe pé èèyàn ló máa pè mí o. Tí ẹni tó fẹ́ ọmọ mi máa ní kí n má rí ọmọ mi, kò possible. Èmi ò lọ́dọ̀ tèmi, mi ò fúnyàn ní ìyàwó ọmọ fún ìyàwó kí ó wá ní pé tó pé mo ti fún níyàwó yẹn ọkọ lè ṣe bó ṣe òun náà o. Kò sí lọ́dọ̀ tèmi. But àwọn èèyàn tí mò ń try láti máa bá sọ àwọn ọ̀rọ̀ tó wà nílẹ̀ nípa ti bàbá Olu Alo yìí, wọ́n understand gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀ o. But tó pé èṣù bàbá wọn ló rán wọn níṣẹ́, wọ́n kọ́ téṣù bàbá wọn bá rán wọn níṣẹ́, wọn ò ní mọ̀ pófin wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Dẹ́ni kejì, èmi náà fẹ́ ìyàwó, ọmọ ní kí ìyàwó mi má wà sọ́dọ̀ mi. Tó bá ti dé gan, mo ti kúrò nínú pálọ̀, mo ti kúrò nínú ilé fún wọn. Kò bá jẹ́ ọjọ́ 10 lọ́lù lẹ́yìn kí n kàn máa kí wọn tí bá ti bọ́lẹ̀ nínú ọ́fíìsì mi, ẹ̀rọ àmà báwo oníṣẹ́ ti wà òkè, mo lọ́n tèmi nìyẹn. I go on my own business. Àwọn èèyàn ìyàwó tèmi dẹ̀ fẹ́ràn mi, mo fẹ́ràn wọn. I don't hurt anybody. Everybody tí a bí ló ní àṣẹ ní Nàìjíríà tá a wà yìí lórí òfin. Sáwọn èèyàn understand bí they only believe that nǹkan tí mo sọ yìí mò ń defend èèyàn kan. No. Ohun tí mò ń sọ as a basic thing náà ni wípé tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀, tí kò bá ń ṣe wípé nǹkan kan náà wà ń bẹ̀ lọ́dọ̀ àwọn ìyá ìyàwó tó ń pariwo lórí afẹ́fẹ́ tó mo ṣẹ̀ṣẹ̀ rí fídíò yẹn. It's simple thing, very simple. Àní kò sí ẹni tó ga ju ìjọba lọ. Emefiele ṣé wọn ò gbé ni? Ẹ̀yin ò mọ ohun tí Emefiele jẹ́ ní Nàìjíríà ni. Wọ́n gbé Emefiele, àìmọye èèyàn ńláńlá, Abakari àbí kílẹ̀ tí ń pè é, wọ́n gbé ẹ tó ń ṣèdájọ́ àwọn kíní tẹ́lẹ̀, àwọn ọmọ yahoo tó yẹ pé wọ́n máa ní ó ṣe gbá ó ṣàwo, wọ́n gbé nígbà tákòkò tó láti gbé òun náà. Kò sí ẹni tí ó tóbi ju òfin ìjọba lọ sẹ́ẹ̀ ni mò ń sọ fún yín. Mi ò lè dá lẹ́bi, mo ti sọ fún pé a ò tí ì mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀. But níbi tí wọ́n gbé ẹjọ́ ẹ̀ lọ yìí, ìyẹn kọ́ ló jẹ́ kó gbé ẹjọ́ bàbá yẹn lọ ni mò ń sọ pa ẹ̀. There is
a rightful place tí ó jẹ́ kí wọ́n gbé ẹjọ́ bàbá yìí lọ tí kì bá ń ṣe wípé nǹkan kan náà wà níbẹ̀ lọ́dọ̀ àwọn ìyá ìyàwó yìí. Ẹ gbé lọ sọ́dọ̀ ọlọ́pàá, òfin wà Nàìjíríà ṣe ṣebí kẹ́ ẹ ti rí ọmọ yín ni ẹ gbé dọ́dọ̀ ọlọ́pàá. Ẹjọ́ yìí ìyẹn ni mò ń sọ, kì í ṣe àwọn tí ó wà lórí íńtánẹ́ẹ̀tì tí wọn ò jẹ́ èèyàn kankan. I owe nobody on the internet explanation about my life. Bí n bá ní wàhálà pẹ̀lú èèyàn kó lọ sọ́dọ̀ ọlọ́pàá, ó tán, á dẹ̀jọ pàdé ń bẹ̀. Ọlọ́pàá á sọ ohun tí ó jẹ́ kó sọ, á sì dé oníkálukú lẹ́jọ́ tiẹ̀. Ìyẹn ni mò ń sọ, basic nìyẹn. Bẹ́ẹ̀ náà àwọn àgbàlagbà oríṣiríṣi tó ti jáde, àwọn tí wọn ò lọ́pọlọ, ariwo lọ gbé jáde. Obìnrin kan, mi ò kàn fẹ́ gbé fídíò ẹnikẹ́ni wọnú fídíò mi ni, inú mi dùn gan sí woman yẹn. Àló tún bẹ bàbá yẹn pé ẹ jọ̀ọ́, òun honor anointing yín. That is it. You can't be speaking with arrogance. You cannot be speaking to somebody. Ẹni tó jẹ́ pé òun náà ní right ẹ̀, no matter bóyá ó pa èèyàn yẹn ni, àbí èèyàn yẹn wà láyé ni, àbí kò wà láyé ni, àbò síkì ni. Ẹni bá wí náà ní right tiẹ̀ lọ́dọ̀ ìjọba. Tó bá wá débẹ̀ níjọba máa ní right tó lò níyì. Ẹ̀wọ̀n ló máa gbé ẹ lọ. That is it. Ẹ kàn dédé ẹ lọ gbé ìyàwó yín jáde. Who are you? Ìyàwó tí yín kọ́ sẹ́yìn náà gbé jáde. Ṣòrí jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ lórí ọ̀rọ̀ iṣẹ́ ìránṣẹ́ wa. Àwa lọ́lọ́run pé kò pè ìyàwó wa, but tá bá ń sọ, ẹni tó ń gbọ́ mi ọmọ ní you are self-centered. Kò sí nǹkan tó kàn mí. I am called, not my wife. But àwọn tó fẹ́ bà nǹkan jẹ́, a máa ní ọjọ́ tí ń sọ yẹn is a self-centered person, but that is not where I am really going tonight. Where I am going tonight is that èmi náà níyàwó, mi ò dẹ̀ lè ní kí ìyàwó mi má wá. Ìyàwó mi lọ ń bá ìyàwó màmá wọn, ó lọ ń bá àwọn àti wọn, àwọn ẹ̀gbọ́n wọn, àwọn ẹ̀gbọ́n wọn gan wá sọ́dọ̀ wa. But gbogbo bí tẹ́ gbé ọ̀rọ̀ lọ yìí kọ́ ló jẹ́ kẹ́ gbọ́rọ̀ lọ lèmi sọ. Tó bá ṣe pé ẹ ní nǹkan kan lẹ́yìn ẹ̀yin èèyàn yìí, àbí àwọn ìyá ìyàwó àbáwọn èèyàn ìyàwó ní nǹkan kan lẹ́yìn. Nígbà téèyàn ti gba ọmọ lọ́wọ́ ti yín, tẹ́ pé ẹlẹ́yin ni bàbá tó dúró fún bàbá ìyàwó, ọgbọ́n ọmọ lọ́wọ́ yín láti 12 years. Ẹni orí íńtánẹ́ẹ̀tì nìkan lẹ́dẹ̀ tí wọ́n ń rí bàbá Olu Alo, ẹ ò rí lẹ́níwìẹ̀, kò wá bá yín. You have right to call that person. Tó o bá gbọ́, you have right. Èmi ò lè fún ọkùnrin, mi ò lè fún ọmọ mi lọ́kùnrin tó ní kí n má gbọ́ ọmọ mi ṣe ń lọ o. Ó máa ṣẹ̀wọ̀n níṣẹ́, ó máa ṣe ẹ̀wọ̀n, kò sí bóyá fẹ́ ṣe. Tí mo fún ẹ lọ́kùnrin, mo fún ẹ lọ́mọ, ó wá ní ta ló ta ọmọ fún ẹ? Mi ì ta ọmọ fẹ́nikẹ́ni. Bẹ́ẹ̀ nìyẹn ò ní kí n wá interfere, kí n wá máa tọpinpin nǹkan tó ń ṣẹlẹ̀. Once there is a peace, ó ti tán. Tí ò bá ti sí peace, a máa invade inú privacy wọn gẹ́gẹ́ bí bàbá ìyàwó àti ìyá ìyàwó àtẹ̀bí ìyàwó. So the only thing I'm just saying here is that, okay, nǹkan yìí ti rí báyìí. Ẹni yóò gbọ́ yín, ẹ lọ sọ́dọ̀ ọlọ́pàá. Ọlọ́pàá ga jura wọn lọ, ẹgbẹ́ bọ́ sí hierarchy. Wọ́n máa gbọ́ yín, go to the lawyer. Lọ́yà gidi á fáìlì kéèsì, á kọ̀wé sí commissioner of police, á kọ̀wé sí AIG, á kọ̀wé sí gbogbo wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ máa rí. Wọn ò bá wà ní US, wọn ò bá wà ní Europe, tó bá ti gbọ́ ìwé ọlọ́pàá, ọmọ wa. Mo sì máa ń tẹnu mọ́ pé Olu Alo is an abiding citizen tó mọ òfin Nàìjíríà. He will come. Á dẹ̀ lọ jí ọlọ́pàá. Ibi tó bá gbé ọmọ sí, ọmọ máa jáde.
béèyàn bá ṣe strong get lọ́dọ̀ ọlọ́pàá tọ́lọ́pàá bá ti máa tó bá fún ní ìfọ́tí kan wá rí wọ́n máa sọ̀rọ̀ bí tọ́mọ wà. Ìyẹn ni mò ń sọ. Ibi tẹ́ gbé ẹjọ́ lọ yẹn ló rọǹgì. Bàbá yẹn ò dẹ̀ ní ráìtì láti dẹ ẹnikẹ́ni nínú yín lóhùn tí kò bá ń ṣe pé nǹkan kan wà ń bẹ́ẹ̀. Làwa ṣe sọ pé you people are antichrist, full antichrist. Ẹ fẹ́ bomi tútù sáwọn àwọn tó ń sin Ọlọ́run. Bí o bá sin Ọlọ́run, jáwọ́ lọ sin ẹ̀sìn tó bá wùn ẹ́. Àwa ò ní bọ́ta láti takò ẹ̀sìn. Tẹ́sìn ẹ bá da àwọn èèyàn máa wá, kò dìgbà tó bá takò ẹ̀sìn ẹlẹ́sìn. Síbẹ̀ ibẹ̀ yẹn kọ́ ni mo tún ń lọ. Ẹ try láti understand who Baba Confirm is. Ibi tó gbé ẹjọ́ lọ ìyẹn it is a wrong place. Kò sẹ́ni tó lè gba iṣẹ́ ọlọ́pàá ṣe. Ìyẹn ni mò ń bá yín sọ. Ẹ gbé ẹjọ́ lọ sọ́dọ̀ ọlọ́pàá. Kò sẹ́ni tó kọjá òfin. Ọlọ́pàá máa pè wọ́n láàrin ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ibi tọ́mọ wà ọmọ máa jáde. Bó kú ni bóyè ni ó tán. Bọ̀ nítorí pé ẹ ṣá ń wò pé ẹ fẹ́ fi wọ́n pawó lórí íńtánẹ́ẹ̀tì, ìyẹn làwa ṣe ń jáde. Ẹ ń wò pé ẹ fẹ́ borúkọ àwọn èèyàn jẹ́, ìyẹn làwa ṣe ń jáde. Ẹ ṣá ń wò wípé Jésù yìí sẹ́ ẹ fẹ́ máa parọ́ pé ṣe scammer lórí íńtánẹ́ẹ̀tì, ìyẹn làwa ṣe ń jáde. I know what I am doing. This video will be the last video. Kì í ṣe tí kú o, kì í dẹ́ ń ṣe tààrùn tí mo máa sọ lórí ọ̀rọ̀ Baba Sam Olu Alo. And mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ get me right ni mo ṣe tún padà wá ṣe fídíò. Èmi ò ní kéèyàn ká má ṣèdájọ́ ẹni tó ṣerú nǹkan bẹ́ẹ̀. Ṣùgbọ́n kì í ṣe lórí íńtánẹ́ẹ̀tì. Who are you people? Tẹ́ ń béèrè pé where is his wife? Níbo ni ìyàwó ti yín wà? Bọ̀bọ́ kan náà tún jáde, ẹni tí ò tiẹ̀ níyàwó ńlé. Òun náà jáde ó péré ẹ̀ ń wòlíì. Ó ní wòlíì lòun náà. Ó níyàwó ńlé, ó bímọ. Tó kọ̀ máa sunkún lórí íńtánẹ́ẹ̀tì kiri. Ó jẹ́ wòlíì ṣó jẹ́ kó wá máa sunkún lórí íńtánẹ́ẹ̀tì kiri. Ẹ ti mu gbóyó, ẹ ti mu cocaine, ẹ ti mu gbogbo nǹkan tó ń mú, ẹ ti mọ tí yó. No, Ọláfẹ́rẹ́ wé Olú Alo. Bólú Alo bó bá ṣẹ̀ sí ọ̀dọ̀ Olú Alo lénìí, iye omi ni wípé Olú Alo ń ṣe èèyàn Ọlọ́run. Kò sẹ́ni tí kò lè ṣe mistake. But since tó ti wá rí báyìí náà, ẹ gbé Olú Alo lọ sọ́dọ̀ ọlọ́pàá sẹ́. Ọlọ́pàá máa pe Olú Alo. Ìyẹn ni mò ń sọ. Ibi tọ́mọ bá wọ̀ ọmọ máa jáde láàrin ọjọ́ 3 sí 4. Ẹ wá ń gbé kiri wẹ́yìn bẹ́ẹ̀ tí ibi tí ẹ̀yin ti ń béèrè question yẹn ló rọ̀ǹgì lára Olú Alo. Kò dẹ̀dẹ̀ even nǹkan bó jẹ́ lọ́dọ̀ tèmi ni ó rọ̀ǹgì lára lọ́dọ̀ tèmi náà, mi ò ní dẹ́nikẹ́ni lóhùn. Máa dúró dè yín. System náà bá mọ̀ pé nǹkan tí mò ń ṣe right yẹn, ẹ̀pọ̀ òun náà mọ̀ pé nǹkan tóun ṣe right lọ́kàn òun fine. Ojú ẹ̀rẹ̀ ṣe pé kò ó ṣà ń wòran yín. Ẹ dẹ̀ lọ sọ́dọ̀ ọlọ́pàá. Ọlọ́pàá wá pè wọ́n, á sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ tó gbóbi tọ́mọ bá wà máa jáde. I am not against justice. But ibi tí èmi lérò pé justice ti lè tètè wà ni mò ń sọ yẹn. Tí mo dẹ̀ mọ̀ wípé and that is the only right place. Gbogbo other people tọ́kàn pariwo wọ́n ti lùgbàdì òfin. Nítorí ẹ̀ lẹ ṣe rí pé òun náà lọ gbé lọ́ọ̀yà. Ẹ ti lùgbàdì òfin. Tófin òfin bá dẹ̀ mú yín lórí gbogbo ohun tẹ́ ẹ ti ṣe, ó níyì ẹ̀wọ̀n tẹ́ máa ṣe ní ọgbà ẹ̀wọ̀n. Wọ́n fẹ́ ṣe nǹkan ẹ jẹ́ á ṣe pẹ̀lú ọpọlọ. So that is just all I want to say on this issue. Tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí, tí gbogbo ẹ ti dojúrú, ẹ pọ ọlọ́pàá. Ẹ fáìlì case, ẹ ní kí ẹ lọ pe lọ́ọ̀yà gidi. Á kọ̀wé sí commissioner. Wàláì ìwé ẹ̀ máa débẹ̀. Commissioner see to the case. Á pè wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀. Everything á dẹ̀ settle. Ìyẹn ni mo sọ. Ṣètọ́ ní orí wa ò pé, tọ́lẹ́lẹ́ṣẹ̀ ni wá, tọ́ní kankan náà ni wá, tọ́ní gbá ni wá. No, mo níyàwó mo lọ́mọ, they are living fine. But tóbìnrin bá ṣe ohun tí òjò ṣe, ó máa jẹ ìyà tí kò jẹ́ kó jẹ. Èmi ni mò ń sọ bẹ́ẹ̀. Ìyàwó wa fi wá lọ́kàn balẹ̀. Òun lè ṣe pé we are in good terms. Tó o bá ti fèèyàn lọ́kàn balẹ̀ kí la fẹ́ ṣe?
but a ò ní pé ẹni yẹn ò fi wọ́n lọ́kàn balẹ̀ tí ẹ̀kọ́ ni mo sọ. I'm talking about my own now. But whoever tó bá wá ṣẹlẹ̀ ẹ jẹ́ kọ́lọ́pàá kó tú gbogbo ẹ̀ síta. Ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin èèyàn wa. I never go against justice. I am a man who follow justice. I love justice because justice bring about peace in the mind. God bless you. Ẹ bá mi share video. Kẹ́ jẹ́ kó tún débi tó jẹ́ kó dé. Àwọn tó ní làákàyè nìkan ni mò ń bá sọ̀rọ̀. Kì í ṣe àwọn tí kò ní làákàyè. Kò sí ẹni tí ó ju ìjọba lọ. Bí o ò bá ní èèyàn ṣe, mo fẹ́ jẹ́ kó mọ̀ pé o níjọba. Ìyá bó ṣe ń parọ́ tó ṣe ń pariwo tó kò sí justice in Nigeria. Nigeria is a useless country. Listen to me. Kì í ṣe nírú kéèsì báyìí. They will have justice. Tó bá pé ń tòótọ́ o, kò sí nǹkan míì níbẹ̀ o. Látọ̀dọ̀ àwọn ìyá ìyàwó yẹn tí wọn ò fi lè lọ sọ́dọ̀ ọlọ́pàá, tí wọn ò fi lè lọ pé lọ́ọ̀yà gidi, tí wọn ò fi lọ ṣe. Tó bá pé kò sí nǹkan míì níbẹ̀ o. Listen to me. They will have justice. Say God bless you. Once again, my name is Baba Confirm JP. I'm a prophet. I'm a spiritualist. I run a spiritual church and I do spiritual work. God bless you. Have a wonderful month again. Oṣù yìí ó máa bá wa lára mu. Oṣù yìí máa tù wá lára. Mo appreciate pé mo meet irú ẹ̀yin ọlọ́pọlọ pípé. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà máa appreciate pé ẹ meet irú àwa náà tí a ò fi gbá ká fi bọ̀gùn rárá nínú àwọn ọ̀rọ̀ tá à ń sọ. Ẹ ṣé gan ni. God bless you.